Ǹjẹ́ èmi Abíọ́dún Ọmọláwuyì mò ń fi gbogbo àkókò yìí mo fi ń kí gbogbo etí tó ń gbọ́ mi àti gbogbo ojú tó ń wò mí. Lágbára lọ́wọ́ Olódùmarè, ojú tẹ́ ẹ fi ń wò mí kò ní fọ́ o, etí tẹ́ ẹ fi ń gbọ́ mi náà kò ní di. Ǹjẹ́ ẹ̀yin mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ òwe àwọn bàbá wa òun ló jẹ́ wípé bí wọ́n ṣe ń pa láyé àtijọ́ òun kọ́ làwa ń pa wọ́n mọ́ lóde òní. Àṣepa òwe gbáà òun ló kù tá à ń pa lóde òní. Irú òwe bẹ́ẹ̀ lọ jàǹtìrẹrẹ, òwe náà pọ̀. Ṣùgbọ́n kí n tó máa mẹ́nuba eléyìí tí wọ́n máa sọ̀rọ̀ bá lónìí, ẹ jẹ́ kí n kọ́kọ́ máa fi àkókò yìí kí n máa fi ṣèbá gbogbo àgbà, gbogbo ajúnilọ nínú ilé yìí pátápátá. Mo rí bá gbogbo ẹ̀yin àgbàlagbà tó ń wò mí fún ti sáà yìí. Ọmọ yẹn mo jẹ́, n tí mo bá fọmọdé wí lónìí, ẹ dákun dábọ̀, ẹ bá ń fàgbàgbà, ẹ sáà mọ̀ wípé èmi ti fobi jẹ́po. Lónìí, òwe wo ni wọ́n máa sọ̀rọ̀ bá? Àwọn Yorùbá wọn a máa pa òwe ọ̀hún, ṣùgbọ́n lóde òní bóyá ká sọ wípé àṣìgbọ́ òun ni kò jẹ́ ká mọ òwe ọ̀hún pa mọ́ ni. Ìdí ni wípé bá a bá fẹ́ pa òwe náà lóde òní, a máa ń pa wípé ibi pẹlẹbẹ òun la ti mọ́ ọ̀lẹ̀ jẹ. Ibi pẹlẹbẹ òun la ti mọ́ ọ̀lẹ̀ jẹ. Ǹjẹ́ ẹ̀yin mọ̀ wípé báwọn bàbá wa ti ń pa òwe náà kọ́? Bó bá wá jẹ́ bẹ́ẹ̀, báwo làwọn bàbá wa ti ń pa òwe ọ̀hún? Ṣé mọ̀ wípé boko ò bá jìnnà ilá yìí ń kó? Àwọn bàbá wa kì í sọ wípé ibi pẹlẹbẹ la ti mọ́ ọ̀lẹ̀ jẹ rárá o. Ohun tí àwọn bàbá wa máa ń wí ni wípé ibi lẹbẹ òun la ti mọ́ ọ̀lẹ̀ jẹ. Ibi lẹbẹ òun la ti mọ́ ọ̀lẹ̀ jẹ. Kì í wá sí ọ̀lẹ̀ nìkan ló ní lẹbẹ o. Ẹ̀kọ́ náà a máa ní lẹbẹ. Èyí ìwọ̀n ẹ̀kọ́ eléwé táwọn bàbá wa máa ń pọ̀n. Ẹni bá súnmọ́ àwọn àgbàlagbà dáadáa, bẹ́ẹ̀ bá wà pẹ̀lú àwọn àgbà jọ̀hún, bí wọ́n bá fẹ́ jẹ̀kọ tàbí wọ́n fẹ́ jẹ ọ̀lẹ̀lẹ̀, èyí ni tá à ń pè ní máínmáín. Lẹ́bẹ yìí òun ni wọ́n máa ń kọ́kọ́ jẹ lára máínmáín tàbí lára ẹ̀kọ. Ìdí nìyí tí wọ́n fi máa ń sọ wípé ibi lẹbẹ òun la ti mọ́ ọ̀lẹ̀ jẹ. Mo sọ lẹ́ẹ̀kan, mo ní boko ò bá jìnnà ilá yìí ń kó. Ọ̀lẹ̀lẹ̀ òun ló ń bẹ níwájú mi tí gbogbo wa mọ̀ sí máínmáín. Nínú máínmáín tó wà níwájú mi tàbí ọ̀lẹ̀lẹ̀ tó wà níwájú mi, ẹ jẹ́ kí n fi nǹkan tí wọ́n ń pè ní lẹbẹ, ẹ jẹ́ kí n fi hàn yín. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Ṣé mọ̀ pé mo sọ ṣáájú wípé Yorùbá kì í pa òwe tí kò ní ìtumọ̀. Yorùbá kì í sọ̀rọ̀ tí ò ní ìtumọ̀. Máínmáín eléwé òun ni mo ti bó yìí. Máínmáín ni mo bólẹ̀ yìí. Nígbà tí àwọn bàbá wa, àwọn ìyá wa láyé àtijọ́, bí wọ́n bá ti bó máínmáín yìí tán báyìí, àwọn máínmáín díẹ̀díẹ̀ a máa ṣẹ́kù lára ewé máínmáín. Ṣé wá rá àwọn tó ṣẹ́kù yìí? Òun làwọn ìyá wa, àwọn bàbá wa, òun ni wọ́n ó kọ́kọ́ jẹ kí wọ́n ó tó jẹ eléyìí tí wọ́n bó sínú abọ́ yìí. Ìdí nìyí tí wọ́n fi sọ wípé ibi lẹbẹ òun la ti mọ́ ọ̀lẹ̀ jẹ. Ṣé rí àwọn tó ṣẹ́kù sára ewé táwọn ìyá àtàwọn bàbá wa tí wọ́n kọ́kọ́ ń jẹ yìí, òun ni Yorùbá ń pè ní lẹbẹ. Yálà lára ẹ̀kọ́ ni o, ẹ̀kọ́ eléwé, tàbí lára máínmáín tá a fi ewé pọ́n. Ṣé mọ̀ pé ewé òun ni wọ́n fi ń pọ́n máínmáín àtẹ̀kọ́ láyé àtijọ́. Èké ló dáyé táṣà dàpọ̀ mú. Ìdí nìyí o tí wọ́n fi ń sọ wípé ibi lẹbẹ òun la ti mọ́ ọ̀lẹ̀ jẹ. Ohun tí Yorùbá tí wọ́n ń pè ní lẹbẹ nu. Kì í ṣe wípé ibi pẹlẹbẹ òun la ti mọ́ ọ̀lẹ̀ jẹ rárá o. Ibi lẹbẹ òun la ti mọ́ ọ̀lẹ̀ jẹ. Òwe míì náà tún wà tí a máa ń pa wípé Kábíyèsí rẹ̀ Olódùmarè. Lọ́pọ̀lọpọ̀ gbà báwọn èèyàn lóde òní bí wọ́n bá pòwe ọ̀hún, wọ́n a máa sọ wípé mọ̀rìwò lẹ rí ẹ̀ tí ì rèégún. Mọ̀rìwò lẹ rí ẹ̀ tí ì rèégún. Ṣé bẹ́ẹ̀ làwọn bàbá wa ti ń wí ni? Bẹ́ẹ̀ kọ́ làwọn bàbá wa ti ń wí. Bó ni wọ́n ṣe ń wí? Lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, wọ́n tún máa padà wá láìpẹ́ tí wọ́n máa tú ọ̀rọ̀ náà wípé mọ̀rìwò lẹ rí ẹ̀ tí ì rèégún. Bẹ́ẹ̀ kọ́ làwọn bàbá wa ti ń wí o. Lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, nígbà tí n bá tún padà wá, ẹ máa mọ báwọn bàbá wa ti ń wí. Abíọ́dún lèmi ń jẹ́ o, bàbá mi Òǹdóńjọ́láwuyì. Èmi a máa sọ wípé orí ń fáhun, ẹ̀dọ̀ ń dùngbìn, òtútù mẹ́ja lálẹ́ odò, ẹnìkan ìkó dídí mọ̀dẹ̀kú rọ́jú. Ayọ̀ àtàláfíà tí mò ń fi yín lẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí ni wọ́n tún padà máa bá yín nígbà tí n bá padà dé lákọ̀tún tá a tún máa mú nǹkan míì sọ. Ire o.